Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.
àtàrà bí wọ́n fi mọ̀ mí. Àwọn wáyé wọ́n ti sọ ọjọ́ rà. Àwọn wáyé wọ́n jèrè ní ti àwọn olóyè ṣẹlẹ̀. Ṣé wọ́n fẹ́ kí wọ́n lè wọ́n bínú ọmọ ológun? Wọ́n bínú ọmọ ológun. Wọ́n bínú ọmọ ológun. Àtàrà bí wọ́n fẹ́ bínú. Lórí ìjìnlẹ̀ onípa bínú. Wọ́n ń ta ọmọ ẹgbẹ́ mẹ́rin. Lórí ìjìnlẹ̀ onípa mẹ́rin. Lórí ilé káàbọ̀ sí. Abẹ́rẹ́ wọn bẹ̀rẹ̀ sí. Kòtà ìbàlà ló sí á. Ọlọ́dún ló máa ṣe é sí à. Ọ̀gá àdọ́bí lọ́mọdé, ọmọ ìyàwó àdọ́bí. Akúni ló jẹ mọ́ ọbẹ̀ alágbètò fún alágbèlè. Èyí á rí ìrèké. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.